Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: Olúwa mọ̀ nípa ìdojúkọ rẹ. Ìwé orin, orin 3, 5. Kò sọ̀rẹ́ bí Jésù onírẹ̀lẹ̀. Ẹ̀kọ́ àkọ́sórí: Àlàáfíà ni mo fi sílẹ̀ fún yín. Àlàáfíà mi ni mo fi fún yín. Kì í ṣe gẹ́gẹ́ bí ayé ti ń fi fún ni lé èmi fi fún yín. Ẹ má jẹ́ kí ọkàn yín dàrú, ẹ má sì ṣe jẹ́ kí ó warìri. Ìwé Jòhánù, orí 14, ẹsẹ̀ 17. Bíbélì kíkà. Ìwé ìhìnrere Máku, orí 6, ẹsẹ̀ 40 dé ẹsẹ̀ 52. Ní ojú kan náà, lé ó sì rọ àwọn ọmọ-ẹ̀hin rẹ̀ láti bọ́ sínú ọkọ̀, kí wọn kí ó sì ṣíwájú lọ sí apá kejì sí Betsaida. Nígbà tí òun tìkára rẹ̀ tú àwọn ènìyàn ká. Nígbà tí ó sì rán wọn lọ tán, ó gun orí òkè lọ gbàdúrà. Nígbà tí alẹ́ sì lẹ́, ọkọ̀ sì wà láàrin òkun, òun nìkan sì wà ní ilẹ̀. Ó sì rí wọn ń ṣiṣẹ́ ní wíwa ọkọ̀, nítorí tí afẹ́fẹ́ ṣe ọwọ́ òdì sí wọn. Nígbà tí ó di ìwọ̀n ìṣọ́kẹrin òru, ó tọ̀ wọ́n wá. Òun rìn lórí òkun, ó sì ń fẹ́ ré wọn kọjá. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí tí ó ń rìn lójú omi, wọ́n ṣe bí iwin ni, wọ́n sì kígbe sókè, nítorí gbogbo wọn lé ó rí, tí ẹ̀rù sì bà wọ́n. Ṣùgbọ́n Lojukanna ó sì bá wọn sọ̀rọ̀, ó sì wí fún wọn pé, ẹ tújú ká, èmi ni, ẹ má bẹ̀rù. Ó sì wọ inú ọkọ̀ tọ̀ wọ́n lọ. Afẹ́fẹ́ sì dá, ẹ̀rù sì bà wọ́n rékọjá gidigidi nínú ara wọn. Ẹnu sì yà wọ́n, wọn kò ṣáà ronú iṣẹ́ ìyanu ti ìṣù àkàrà, nítorí tí ọkàn wọn le. Ẹ̀kọ́: Ìwé ìhìnrere Máku, orí 6, ẹsẹ̀ 52 sọ fún wa wípé nígbà tí Jésù ń gba àdúrà, ó rí bí wọ́n ti ń lọ síwájú sẹ́yìn, nítorí tí afẹ́fẹ́ ń ṣe ọwọ́ òdì sí wọn. Àwọn ọmọ-ẹ̀yìn ti ń rìn jìnnà gan-an sí ibi tó jìnnà sí etí òkun, ní ìwọ̀n bí 100 máìlì. Síbẹ̀ Jésù rí ìdojúkọ wọn. Èyí jẹ́ ìtùnú fún wa pé kò sí ìjì tàbí òkùnkùn, bẹ́ẹ̀ ni kò sí ibi tí ó jìnnà tó lè fi wá pamọ́ kúrò ní ojú Ọlọ́run. Nígbà tí a bá ní ìmọ̀lára pé a dá wa dá ìdánwò wa, Jésù mọ̀, ó sì tún wò wá, ó sì ń ṣìpẹ̀ fún wa. Ìwé Róòmù, orí 9, ẹsẹ̀ 24. Ìwé Hébérù, orí 7, ẹsẹ̀ 25. Ìwé Máàkù tẹ̀síwájú pé Jésù darapọ̀ mọ́ wọn ní wákàtí 4 òru, ìyẹn bí agogo 3 òru. Èyí jẹ́ òru ọ̀gànjọ́. Kò wá bá wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ti ọkọ̀ lórí òkun, tàbí nígbà tí ìjì àkọ́kọ́ bì sí ọkọ̀ wọn. Ìbá tilẹ̀ lè na ọwọ́ rẹ̀ sórí ìjì náà, níbi tí ó wà kí ìjì náà sì dákẹ́ jẹ́. Ṣùgbọ́n Jésù kò ṣe bẹ́ẹ̀. Dípò bẹ́ẹ̀, ó pinnu láti farahàn nígbà tí ìjì náà le, nígbà tí ohun gbogbo ń gbóná gan-an. Ó wá nígbà tó ṣe pàtàkì jùlọ. Èyí kọ́ wa pé àkókò Ọlọ́run kò dàbí tiwa. Ó lè jẹ́ pé ó ń pẹ́ láti fún ìgbàgbọ́ wa lágbára sí i, ṣùgbọ́n òun kì í pẹ́ jù. Gẹ́gẹ́ bí ìwé Pétérù kejì, orí 3, ẹsẹ̀ 9 ṣe rán wa létí pé Olúwa kì í pẹ́ ní mímú ìlérí rẹ̀ ṣẹ. Ó máa ń rí àwòrán tí ó tóbi jù lọ, èyí tí a kò lè rí. Ìfọkànbalẹ̀ gidi kì í ṣe pé kò sí ìjì, ṣùgbọ́n pé ìwàláàyè Kristi wà pẹ̀lú wa láàrin ìjì náà. Ìwé Jòhánù, orí 14, ẹsẹ̀ 17. Nígbà tó bá dàbí ẹni wípé ìwọ nìkan ló wà lórí ilẹ̀ ayé, tí ó sì ń ké rárá lóhùn òkè, ṣùgbọ́n kò sí ẹni tó ń gbọ́, tí ó sì ní lọ́kàn pé kò sí ẹni tí ó rí ọ. Rántí pé Jésù mọ ìdojúkọ rẹ, ìrora rẹ kò fara pamọ́ sí i. Nígbà tí àárẹ̀ mú ọkàn rẹ nítorí àìtètè rí ìrànwọ́, gbẹ́kẹ̀lé àkókò rẹ̀. Ó mọ ìgbà tó dáa láti dá sí ìṣẹ̀lẹ̀ náà. Nígbà tí ẹ̀rù bá mú ọkàn rẹ, pè é sínú ọkọ̀ ayé rẹ. Ìwàláàyè rẹ̀ mú àlàáfíà tí ìjì kò lè borí rẹ̀ wá. Bí Jésù bá lè fi àkàrà díẹ̀ bọ́ ẹgbẹẹgbẹ̀rún ènìyàn,
tí ó sì lè rìn lórí omi láti dé ọ̀dọ̀ àwọn ọmọ-ẹ̀yìn rẹ̀, ó dájú pé ó lè borí ìjì ayé rẹ lónìí. Àmín. Ẹ̀kọ́ àmúrelé. Jésù ni Olúwa lórí gbogbo ìṣẹ̀dá, oúnjẹ ìyè àti ìrànlọ́wọ́ tó wà nígbà ìpọ́njú. Àdúrà. Jésù Olúwa, ó ṣé fún pé o rí mi nínú ìdojúkọ mi tí o sì farahàn ní àkókò tó tọ́, àti pé ó pàṣẹ àlàáfíà sínú ọkàn mi tí ó ń bẹ̀rù. Ràn mí lọ́wọ́ láti gbẹ́kẹ̀lé ìwàláàyè rẹ, kí n máa rántí pé kò sí ìjì tó ju ọ lọ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.